Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi tí a gbọ́ ò queen wa màmá Tádéníkáwò wọ́n padà dé láti UK nítorí màmá wọn ṣe ọjọ́ ìbí. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n fi màmá wọn ṣeré nítorí àwọn àti màmá wọn wọ́n close gan. Wọ́n ní màmá queen wọ́n ṣe ọjọ́ ìbí, èyí náà rí bí a ṣe celebrate màmá queen. So bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọn ni wọ́n gba Àkúrẹ́ lọ bí wọ́n ṣe gbọ́ pé Queen Naomi dé láti UK. Wípé bàbá Erin ńlá wọ́n lọ sí Àkúrẹ́ láti lọ rí Queen Naomi. Èyí náà dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látìgbà tí Queen Naomi ti lọ sí UK. Àwa ti ẹ̀ rí pé UK náà máa gbà lọ sí Australia ni. Ṣùgbọ́n nítorí birthday màmá wọn, wọ́n ní láti wá torí gbogbo àwọn ẹ̀gbọ́n wọn, gbogbo àwọn family wọn náà wá láti celebrate màmá wọn. Màmá àtàtà màmá tó dáa. Wọ́n ní láti jọ celebrate birthday wọn. Èèyàn lé kábíyèsí gba Àkúrẹ́ lọ láti lọ rí Queen Naomi fún dídé tí wọ́n dé láti UK. Ẹ mọ̀ pé àtìgbà tí Queen Naomi ti lọ ni bàbá Erin láti ń pariwo àwọn fẹ́ rọ́mọ àwọn fẹ́ rọ́mọ àwọn. So èyí náà dẹ̀ mọ̀ pé kábíyèsí busy gan ní time yìí nítorí birthday wọn tó kọlẹ̀kùn 17th of October. That will be ọjọ́ Tuesday ni birthday wọn fall sí. So ìgbáradì ó ti ń wá láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni ìgbáradì ti ń wá. Èyí náà rí gbogbo nǹkan tí bàbá Erin ńlá gbé ṣe, bí wọ́n ṣe fi ìkan nínú àwọn ọ̀nà ní ẹ̀gbẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n sọ di Rẹ̀mí Tinubu Way. Lẹ́yìn yẹn ni wọ́n gbé ère wọn sí ibẹ̀. Èèyàn lé wọ́n dẹ̀ ní bàbá wa ṣí 50 investments tí wọ́n fi mark birthday wọn. Wọ́n ní kábíyèsí recently la rí pé tí wọ́n ṣí hostel fún àwọn ọmọ university, very big hostel ni wọ́n ní. Àwa náà rí pé first lady ló bá wọn open ẹ̀. So gbogbo àwọn investment yìí wọ́n ní bàbá wa jẹ́ kó jẹ́ 50 investment. Wọ́n ní wọ́n ṣe investment yìí láti fi mark birthday wọn ni nítorí wọ́n pé 50 years. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní bàbá wa wọ́n lọ bẹ Queen Naomi o, wípé kí Queen Naomi dáríjà wọn o. Gbogbo nǹkan táwọn sọ àwọn ń fi ìbínú sọ ni o, kì í ṣe pé bóyá àwọn mọ̀ọ́mọ̀ sọ o. Èèyàn lé èyí tún lágbára o. Ẹ dẹ̀ mọ̀ pé birthday màmá queen wa ó ń lọ lọ́wọ́ nígbà tí kábíyèsí lọ sí Àkúrẹ́. Mo kí màmá queen wa wípé wọ́n kú ọjọ́ ìbí o. Ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé o. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ayé wọn àti fún gbogbo àwọn ọmọ tí Ọlọ́run tó fi jíǹkí wọn. Wọ́n á pẹ́ láyé, wọ́n á jẹ wọn mọ́ ní agbára Ọlọ́run. Wọ́n máa celebrate many more years in the land of the living. Èèyàn lé ẹ bá mi kí wọn happy birthday o. Bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin ará ilé, wọ́n ní bàbá Erin ńlá wọ́n ní wọ́n bẹ Queen Naomi pé kí Queen Naomi dáríjà wọn o. Ipa wọn ò lè do without Queen Naomi o. Ẹ̀bẹ̀ yìí tún ti pọ̀ o, èèyàn lé. Ẹ̀bẹ̀ yìí tún ti pọ̀ o. Ṣé ẹ mọ̀ pé every time ni mo máa ń sọ fún yín wípé kábíyèsí ò lè do without Queen Naomi. Gbogbo bí kábíyèsí ṣe ń kó gbogbo àwọn obìnrin yìí, wọn ò lè fi Queen Naomi sílẹ̀. Wọn ò lè fi wọ́n sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé mò ń sọ fún yín pé tí kábíyèsí bá fẹ́ àwọn obìnrin yìí, kàn fi Queen Naomi sílẹ̀ kó jẹ́ kí Queen Naomi máa move on pẹ̀lú life wọn. Ẹ jẹ́ n sọ fún yín, kò sí bí kábíyèsí ṣe fẹ́ fi Queen Naomi sílẹ̀ o. Kò sí bó ṣe fẹ́ fi Queen Naomi sílẹ̀, wọ́n ní ṣe ni kábíyèsí lọ ń bẹ̀bẹ̀ o.
Ipe kí Queen Naomi dáríjà wọn. Ṣé rí ọ̀sẹ̀ mélòó ni Queen Naomi lò ní UK? Ṣó pé 2 weeks? Ọ̀sẹ̀ méjì yẹn kábíyèsí ò lè sùn, wọn lè jẹun. Tí ẹ bá rí ojú kábíyèsí gan nígbà tí wọ́n ń ṣe gbogbo àwọn welcoming event fún first lady, ẹ máa rí pé inú òun ò dùn. Ẹ máa rí pé inú òun ò dùn. Ṣùgbọ́n kábíyèsí àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ gbé ìgbésẹ̀ yìí, nítorí pé a fẹ́ wàhálà fún Queen Naomi rárá. Tí wọ́n bá ti sẹ́ pé àwọn fẹ́ fẹ́ gbogbo àwọn olórí, kí wọ́n jọ̀ọ́ kó ṣàbá wa yọ̀ǹda Queen wa, kó jẹ́ kí Queen wa kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Wọ́n ní kábíyèsí ń bẹ̀bẹ̀ ní o, wípé gbogbo nǹkan táwọn sọ inú ló bí àwọn táwọn fi sọ, wípé àwọn ò lè fi Queen Naomi ṣeré o, àwọn ò dẹ̀ lè fi Queen Naomi sílẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ẹ̀yin náà mọ̀ wípé recently la gbọ́ wípé kábíyèsí wọ́n sọ fún àwọn ẹbí àwọn Queen Naomi wípé ipò ọba èyí tó jẹ́ pé àwọn wà yìí, wípé ipò ńlá ni, wípé táwọn ò bá fẹ́yàwó gan, wọ́n máa fẹ́yàwó fáwọn, wípé nítorí ẹ̀ gbogbo àwọn ìyàwó táwọn fẹ́ yìí kì í ṣe pé bóyá àwọn fẹ́ láti fi hurt Queen Naomi, wípé ṣùgbọ́n àwọn fẹ́ wọn nítorí ipò táwọn wà ní. Ṣùgbọ́n wọ́n ní bàbá Erin ńlá, wọ́n náà ń bẹ̀bẹ̀ ni o. Àwa mọ̀ bóyá Queen Naomi máa gbẹ́bẹ̀ wọn o. Wọ́n ní wọ́n rí Tádéníkáwò nígbà tí wọ́n dé Àkúrẹ́. Wọ́n ní Tádéníkáwò ń sùn. Wọ́n ní wọ́n ń pe Tádéníkáwò. Wọ́n ní ṣùgbọ́n Tádéníkáwò ti sùn. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ nìyẹn. Tí a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Happy Sunday to you all. God bless you all. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.